ẹ̀dá ò ní dára mọ́ kò síbi kan, kò ní dára mọ́ kò síbi kan, gbogbo bí ẹ̀dá bá kò sí o, kẹ̀dá mọ́ kò sí bí ẹbọ là ń ké sí. Fọlọ́run sọ o, ẹ̀dá ò ní dára mọ́ kò síbi kan, kò ní dára mọ́ kò síbi kan, bó ti wù kẹ̀dá dára ní ìwà tó o, ó ní láti ṣe kò síbi kan o, kódà ó lè jẹ́ bí òfófó. Ẹ̀dá ò lè dára mọ́ kò síbi kan, ṣéwọ rẹ ní dára mọ́ kò síbi kan o, bó ti wù kẹ̀dá dára tó, ó ní láti ṣe kò síbi kan o, kódà ó lè jẹ́ bí àfọwọ́ra. Bówó Ọlọ́run ò lè forí jìn ẹ́, bówó Ọlọ́run ò lè forí jìn ẹ́, gbogbo bí ẹ̀dá bá kù sí o, bí o bá ti jó orí ẹbọ ló tán sí. Àní ẹ̀dá ńlá. Ọ̀dàsà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀dá ò ní dára mọ́ kò síbi kan, kò ní dára mọ́ kò síbi kan, gbogbo bí ẹ̀dá bá kò sí o, kẹ̀dá mọ́ kò sí bí ẹbọ là ń ké sí. Fọlọ́run sọ o, ẹ̀dá ò ní dára mọ́ kò síbi kan, kò ní dára mọ́ kò síbi kan, bó ti wù kẹ̀dá dára ní ìwà tó o, ó ní láti ṣe kò síbi kan o, kódà ó lè jẹ́ bí àfọwọ́ra. Ẹ̀dá ò lè dára mọ́ kò síbi kan, ṣéwọ rẹ ní dára mọ́ kò síbi kan o, bó ti wù kẹ̀dá dára tó, ó ní láti ṣe kò síbi kan o, kódà ó lè jẹ́ bí àfọwọ́ra. Bówó Ọlọ́run ò lè forí jìn ẹ́, bówó Ọlọ́run ò lè forí jìn ẹ́, gbogbo bí ẹ̀dá bá kù sí o, bí o bá ti jó orí ẹbọ ló tán sí. Alhamdulillahi wa kafa. Wassalatu wassalamu ala ibadihi alladhina istafa. Àní ẹ̀dá ńlá. Ẹ̀dá ò ní dára mọ́ kò síbi kan, kò ní dára mọ́ kò síbi kan, gbogbo bí ẹ̀dá bá kò sí o, kẹ̀dá mọ́ kò sí bí ẹbọ là ń ké sí. Fọlọ́run sọ o, ẹ̀dá ò ní dára mọ́ kò síbi kan, kò ní dára mọ́ kò síbi kan, bó ti wù kẹ̀dá dára ní ìwà tó o, ó ní láti ṣe kò síbi kan o, kódà ó lè jẹ́ bí òfófó. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ tọ́nà sí gbogbo ayé, àánú Ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀. Ọlọ́run má ṣe àmójútó wa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Brother Adam Àríyọ̀, àánú Ọlọ́run ní fa wà tí yín lẹ̀. Bí èèyàn bá ń wò mí ńlé, ẹ̀yin tẹ́ ń tẹ láìkì yẹn, ìkorò ní wọnú ayé yín. Ọ̀tọ̀ Ọlọ́run lẹni tí ń jí mi wò, kò ní like, kò ní comment, kò ní share, ọ̀daràn ni ó, ìka èèyàn ni ó, nídìí kọ́ wà ń bí. Ọ̀rọ̀ mi ò ní túmọ̀ sí ọ̀ ń ṣàkókò ara ẹ̀ lófò, ọ̀ ń sì gbé sí ayé rẹ̀ lófò ni. Tó bá ti mọ̀ pé tó bá ń wo program yìí, ò ní máa share ẹ̀. Wa alaikum salam wa rahmatullah. Àánú Ọlọ́run ní fi wálẹ̀. Islam way to paradise, ọlọ́mọsá sí ní ọ̀run fún wa. Islam lọ́nà àti wàlẹ̀ Jannah. Jáwọ́ nínú jálàbí, àánú Ọlọ́run ní fi wálẹ̀. Ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run. Ó súnmọ́ kó jẹ́ pé Ustaz Fatai ló wà lórí àkáǹtì Jáwọ́ nínú jálàbí. Àbí bẹ́ẹ̀ kọ́ láti Cairo. Ẹ máa bẹ pẹ̀lú dùnú. Ó súnmọ́ bẹ́ẹ̀ ni mo rò. Àwọn Mùsùlùmí ló ba nǹkan jẹ́ jù nílẹ̀ Yorùbá. Wa alaikum salam wa rahmatullah. Mo kí Ustaz wa Abu Sofia àti Ustaz wa Olúwaṣèyí Abdulaziz. Mo kí àfáà wa náà Hussaini Ọlátúnjí. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run ní fi wálẹ̀. Ọlọ́run jẹ́ kí a máa bẹ pẹ̀lú dùnú. Mo kí brọ́dà wa Kọ̀tún Adéníyì, a máa bẹ pẹ̀lú dùnú. Gbogbo wa pátá, ìdùnnú tí ọjọ́ ìní bá lọ́wọ́ wa kò ní dìbànújẹ́, ayọ̀ wa ò ní bọ́ sọnù. Mo ní
àwọn mùsùlùmí ni wọ́n bà nǹkan jẹ́ jù nílẹ̀ Yorùbá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Brother wa Kagbe Yasir Fisayo a máa bẹ pẹ̀lú dùnú. Àwọn mùsùlùmí ló bà nǹkan jẹ́ jù nílẹ̀ Yorùbá. Mo kí brother wa alaikum salam wa rahmatullahi. Brother wa Adédèjì Nuruddin Adékúnlé a máa bẹ pẹ̀lú dùnú. Kí n tẹ̀síwájú níbi ọ̀rọ̀ mi. Ìní gan ni bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ìwọlé sínú ọ̀rọ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sígbà tàbí wá káwọn kásá ní káwọn mí náà báyìí. Brother wa Anjola Olúwa Àyìndé ìdààmú òní wọnú ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wa. Mo kí Ustaz wa Aliu Lukman wa alaikum salam wa rahmatullah. Mo kí Ustaz wa Abu Sofia wa alaikum salam wa rahmatullah. Mo kí brother wa Kọ̀tún Adéníyì Allahumma amin. Ẹ̀yin ni wọ́n máa bẹ pẹ̀lú dùnú. Ọlọ́mọsà mójútó wa. Jara lè janna wọ̀ pẹ̀lú rọrùn. Àwọn mùsùlùmí ni wọ́n bà nǹkan jẹ́ jù nílẹ̀ Yorùbá. Àwọn mùsùlùmí ni. Ìpayín kéke. Ìpayín kéke. Ìdẹ́mi àwọn èèyàn lógbodò. Àwọn mùsùlùmí ló gbégbá orókè jù. Ìyẹn ò túmọ̀ sí pé mùsùlùmí nìkan ni ló jẹ́ ń fi jù kún o. Àwọn abọ̀rìṣà náà sì mẹ́wàá. Bẹ́ẹ̀ làwọn Christian náà sì mẹ́wàá. Àmọ́ mùsùlùmí ló gbégbá orókè jù. Téèyàn bá sì ní ṣàbòsí, ó gbọ́dọ̀ clear síyàn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Brother wa Ọmọníyì Ajíbùsì àbí. Wa alaikum salam wa rahmatullahi. Brother wa Kọ̀tún Adéníyì a máa bẹ pẹ̀lú dùnú. Ẹ má bá dáhùn sálámà wọn. A máa bẹ pẹ̀lú dùnú. Ilẹ̀ Yorùbá, mùsùlùmí ń bẹ ń bẹ. Àmọ́ ìwà àkà tó lágbára jù mùsùlùmí ló bà nǹkan jẹ́ jù nílẹ̀ Yorùbá. Ìyẹn dẹ̀ fa àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ wọ́n gbé ìyẹ̀wò síra wọn. Wọ́n wá rí pé aburú táwọn mùsùlùmí yìí pọ̀ ju tàwọn lọ. Ìyẹn ló jẹ́ káwọn náà máa para. Wọ́n sá ń bínú. Brother Abdulaziz ẹ kújọ́ mẹ́ta. Àwọn ará Germany wa alaikum salam wa rahmatullah. Ṣé dáadáa lẹ́wà? Ṣé ń gbúrò lé mo ti ó tójọ́ mẹ́ta? Ṣé kò sáburú? Mo níta máa pé dáadáa lẹ́wà. Ẹ máa bẹ pẹ̀lú dùn. Ẹ bá mi share program mi yìí o. Ẹ bá mi share ẹ já máa like ẹ já comment. Ẹni tó bá ti mọ̀ pé òun ní máa share òun ní máa comment òun nídìí kọ wà ń bí kò pọn dandan. Àwọn mùsùlùmí ni wọ́n bà nǹkan jẹ́ jù nílẹ̀ Yorùbá. Àwọn mùsùlùmí ni wọ́n bà nǹkan jẹ́ jù. Ìbà nǹkan jẹ́ jù yìí sì ní téèyàn bá lárò jinlẹ̀. Nǹkan yìí ti bàjẹ́ kọjá àlà. Ntí ó wá fẹ́ gbomi lójú èèyàn ni wípé ìjọ máa ní solution sà. Ntó máa gbomi lójú èèyàn ni wípé ǹjẹ́ àwọn ẹni yìí rẹ́dì láti lè dáwọ́ aburú yìí dúró. Òpin gáyà pé nǹkan ìwà àbànújẹ́ ìwà orí burúkú láyé. Òní ká máa mú àwọn èèyàn. Wọ́n gba orí lórí ọwọ́ lọ́wọ́, wọ́n bá orí lọ́wọ́ èèyàn. Wọ́n mú ọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta orí 6 ni wọ́n bá lọ́dọ̀ nìkan. Wọ́n wá bi léèrè pé láti ìgbà wo ló ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí? Ó ní láti 2015 ló ti bẹ̀rẹ̀. Mùsùlùmí nù. Gbogbo àwọn tó kà kalẹ̀ tó láwọn jọ ń ṣiṣẹ́ mùsùlùmí ni gbogbo wọn. Kódà ọkà àfà. Ìtẹ́ òkú, wíwú òkú. Kódà yìí tó fẹ́ dàbí bí wọ́n máa ń kà kún pé ọ̀ràn jù ó ní pé èèyàn tó bá wà láàyè tí wọ́n bá pa à ń wó orí yẹn wọn àti ẹ̀ka yẹn kún kankan pé wọ́n wó orí òkú. Bí bàtà pé wasted ní tẹ́lẹ̀ pé kí n lè sọ fẹ́ jẹ́ yìí. Ìwà orí burúkú ìwà gbajúgbajà tí wọ́n bá wá mú àwọn èèyàn 8 ń tẹ́ mọ̀ gbọ́ láàrin wọn Raufu, Karimu, Yahaya, Kasimu kẹ́ ẹ tó gbọ́ Michael àbí Ọ̀nàjì. Why we àbí bò sọ ìgbé yẹn lọ. Àwọn mùsùlùmí ló bà nǹkan jẹ́ jù. Bẹ́ẹ̀ sì ni àwa nílànà ìjẹ́ mùsùlùmí wa àwa lọ́lọ́ ní a'udhu billahi minash shaitonir rajim.
kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah. Ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas. Ẹ̀yin ni mo mú jáde fáwọn èèyàn, ẹ̀yin mùsùlùmí lèmi Ọlọ́run gbé dìde sáwọn èèyàn. Ta'muruna bil ma'ruf, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa fòró wọn pé dáadáa rè nílànà ẹ̀sìn. Ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ ó yé àwọn èèyàn pé ìlànà ẹ̀sìn rè, èyí tó dáa ni, èyí tí ò dáa rè. Wa tanhauna 'anil munkari, ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ̀ fún wọn pé ní tí ò dáa rè. Mùsùlùmí nínú ọ̀ràn tó pin yẹn kejì tí wọ́n ní bìlífù nínú ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run, Yorùbá gbégbá orókè púpọ̀. Bí mùsùlùmí ṣe wá pọ̀ láàrin wa yẹn, mùsùlùmí ló yẹ kó lè kó àwọn ẹlẹ́bọ yìí ní ìjánu pé ní tẹ́ ẹ̀ máa ń ṣe yí ọ̀mọ̀dá. Mùsùlùmí ló wá gbégbá orókè nínú ọ̀nà tí Yorùbá táwọn mùsùlùmí gbà ṣaburú fúnlẹ̀ Yorùbá jù ni pé wọ́n kílẹ̀mù pé àwọn fẹ́ máa jẹ́ mùsùlùmí, wọ́n wá gba ìsìlámù yìí láàbọ̀, wọ́n wá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lábẹ́ ẹ̀sìn. Àwọn èèyàn wá ń rí wọn gẹ́gẹ́ bíi pé mùsùlùmí wọ́n lẹ́sìn àlàáfíà ni, àwọn lónígbàgbọ́ òdodo. Táwọn èèyàn bá ti wá ní pírọ́blẹ̀mù níwọ̀n bá pé wọ́n ní ṣòro, ọ̀dọ̀ wọn ni wọ́n ń lọ. Nǹkan báyìí ń ṣeun, nǹkan báyìí ń ṣeun. Opportunity táwọn èèyàn ń wá sọ́dọ̀ wọn yẹn, ọ̀nà yẹn náà ni wọ́n ń lò tí wọ́n bá fi ṣàbúrú yìí. Wọ́n ń kílèmù mùsùlùmí nípa orúkọ, wọ́n ń kílèmù páwọn ń kírun. Gbogbo wà láàfíà téèyàn máa ń rí lára ẹlẹ́sìn kò sí lára mùsùlùmí rárá. Èèyàn péréte. Ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. Ẹ̀yin mùsùlùmí ló yẹ kẹ́ ẹ máa sọ fáwọn èèyàn pé ntọ́ dáre eléyìí ni ọ̀dá wa tu'minuna billah, kẹ́sì gbára lọ́lọ́run kẹ́ nígbàgbọ́ pẹ̀lú gbogbo ntọ́lọ̀ bá mú wa lábẹ́ pẹ́ǹpẹ́pẹ́ dáadáa ẹ̀ ń kọ ìbàjẹ́. Ọlọ́run ní ẹ gbára lé mi, ẹ gbà fún mi. Kò sí gbogbo ẹni tẹ́ bá fẹ́ sọ fún pé ń ṣaburú, wọ́n gbìyànjú, wọ́n gbé ọwọ́ aburú. Ẹ wà lọ́mọ kíní kan dájú lẹ́nu. Ìwà ìpànìyàn, ìdórí ọmọ èèyàn, ìjíyàn gbé yìí, ẹ̀yin èka ní ìsìn ni, ẹ̀yin èwo fídíò wọn ni, ẹ wo àwọn tí wọ́n arrest ni. Téèyàn bá mọ tí wọ́n ń pè ní Islam, ó yẹ kó mi bọ́ lójú èèyàn ni pé ṣé tí wọ́n bá tẹ̀ ń wọ orí burúkú yìí sọ yẹ kí wọ́n bá mùsùlùmí ń bẹ̀. Kí ni yọ̀ wá dínkù ńlẹ̀ kínkà sí ni. Àìmọye tí òkú tẹ bá débẹ̀ lónìí kò sórí ń bẹ̀ mọ́. Wọn ò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mi ò gbàgbé bóyá ní 1997 náà 97 bóyá 97 98 ọmọ èèyàn mi kan kú. Ó wá jẹ́ mùsùlùmí alágàbàgebè, àwọn tá máa ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yẹn. Musa lọmọ náà ń jẹ lámùkòkò. Àbọ̀ fẹ́ kí n dákọ̀ street ni. Ọmọ yẹn wá kú. Àwọn ẹgbẹ́ wọn tájọ́ ń ṣe mítìnì ní Bádíà tí wọ́n já àwọn ẹlẹ́bọ, àwọn olóògùn, gbogbo wọn pátápátá mùsùlùmí ni gbogbo wọn. Èyí tó jẹ́ Ifálérè nípìnlẹ̀ òsì láàrin wọn, ìtẹ́mọ̀ gbọ́n náà ni Yusuf lóko ẹ̀, Ibrahim, Yahya, àwọn náà kóra àwọn ajọ́lẹ́gbẹ̀ ológun náà wá ní ọmọ tó kú yìí o, èmi sì ń já àfà. Wọ́n wá ní ọmọ tó kú yìí o pé kì í ṣe lásán. Èmi wá ń ṣe wá sí fún wọn pé ẹgbà bẹ́ẹ̀, ẹgbà fọ́lọ́ nǹkan kan, wọ́n wá láwọn òòrò. Wọ́n wá ní kámátì sí ọmọ yẹn o pé ká sọ fáfá àfọ̀ gbọ́dọ̀ débẹ̀ o. Wọ́n wá bu iyọ̀, wọ́n wá gbé iyọ̀ lọ́mọ yẹn láyà pé kò ní gan táwọn fi ríṣẹ́ tí àwọn ó ṣe ṣe. Ìgbà tí ó fi tó wákàtí kan, ọmọ yìí gan ju òkú tó ti kú láti bí ọdún 3 lọ. Ọ̀gán ọ̀bẹ la fi yí aṣọ tó ń bẹ lọ́rùn ẹ̀. Mo wá sọ fún bàbá rẹ̀ wípé ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ 94, bàbá rẹ̀ ò tí ì kú. Mo wá sọ fún bàbá rẹ̀ pé wọ́n kà fẹ́ sọ ìbànújẹ́ yìí di méjì ni. Ẹjẹ́ lọ sí ọmọ yìí. Bàbá rẹ̀ náà bá ní tàn ká lọ sí. Mo wá gbé ọmọ yìí, awẹ́, mo kírun sí la,
agbe láti street wa ìtẹ́ òkú kan wà bóyá ká má dá kọ́kọ́ má bá di ìtẹ́ òkú yẹn kò dùgbúdú gbé báyìí náà lọ o láàrin street kan náà ni o lámùkòkòkò kankan yìí náà ni o mo wá lọ sin òkú ọmọ yìí èmi ni mo lọ sin jama mùsùlùmí mo sin ọmọ yìí nìkan bí aago 4 ìrọ̀lẹ́ ìgbà tó tó nǹkan bí aago 6 àbọ̀ sí magribi ò tí tó brother bàbá ọlọ́mọ yìí kan wá àwọn náà já àfà bàbá wọn ṣe tá sí àga ẹkú rọjú ẹsẹ kìíní kan ká má wọn débi tí asin ọmọ sí káwọn náà ṣàdúrà fún mo mú wọn dété òkú padà between 2 hours pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wọ́n ti wó òkú lọ. wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orí burúkú yìí nílẹ̀ Yorùbá. Why? Kò wọ́pọ̀ nínú tí òkú tẹ máa dé ní north bẹ́ẹ̀ bá ṣe sí òkú yìí lẹ́sẹ̀ bá. Bọ́mọ yìí ń bẹ̀ mọ́. Nígbà náà ta la fẹ́ mú ta la fẹ́ arrest. Adélé padà àlè sọ fún bàbá ọmọ pé òkú ọmọ rẹ̀ kò sí ń tẹ́ mọ́. Àdánwò lélẹ́yìí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tálọ́mì bá wá rí tàwọn abọ̀rìṣà. Bóyá wọ́n ń jórí àwọn èèyàn, àwọn ni wọ́n ń ṣètùtù, àwọn kan wọ́n ní wọ́n gbẹ́bọ, wọ́n ní káwọn kan wọ́n ní wọ́n ṣèṣéde, wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀. Ẹ máa lérò wípé àwọn oníjàgbá ni wọ́n aláburú labọ̀rìṣà kò só lóríire láàrin wọn. Àgbà bẹ́ẹ̀. Àmọ́ ǹjẹ́ bí wọ́n yẹn ti ń sọ lóríire yìí, sọ yẹ kí mùsùlùmí ó wà kó kún wọn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ẹbú yìí. Kuntu khayra ummatin khurijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah. Ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ilẹ̀ Yorùbá bíbá tẹ́ ẹ bá gbogbo àwọn abọ̀rìṣà àwọn òní kankan táwọn yẹn máa ń ṣe tẹ́lẹ̀ bí à ń fẹ́yàn ṣe tutù bí kò sí nǹkan kan tí wọ́n gbójúlé nídìí òrìṣà wọn tó kọjá ìṣẹbọ pẹ̀lú kí ni jòrìṣà tẹ́lẹ̀. Ẹ̀yin tẹ́ wá fẹ́ tún wọn ṣe ẹ̀yin náà wá gba ìsìlámù láàbọ̀ gbogbo ń tẹ́ mọ fi kọ̀ndẹ́mù àwọn abọ̀rìṣà yìí pátápátá lẹ́yìn náà ń ṣe. Tẹ́ bá wá gbé yẹ̀wò síra wọn pẹ̀lú aburú tí ń ṣẹlẹ̀ lọ́tún lósì nílẹ̀ Yorùbá ẹ wá rí pé àwọn mùsùlùmí ni wọ́n gbégbá orókè níbi iṣẹ́ ẹbú. Bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé fa inna Allaha qad harrama 'ala an-nari man qala la ilaha illallah yabtaghi bidhalika wajha Allah. Gbogbo ẹni tó bá nígbàgbọ́ pẹ̀lú la ilaha illallah ó wá kú pẹ̀lú àdìsọ́kàn tó yẹ kó ní níjẹ́ mùsùlùmí Ànábì ló ní wọná Ọlọ́run àlìjánnà ti di rọrùn fún ọ. Ọmọ àlìjánnà in tó bí ni wípé ẹni tó bá nígbàgbọ́ pẹ̀lú la ilaha illallah níjẹ́ mùsùlùmí gbogbo ṣẹ́ ó nígbàgbọ́ ìyẹn ni ó di lọ́wọ́ láti lè ṣiṣẹ́ ẹbú mi tó lè mú mọ́ wà àlìjánnà. Ẹ ní rí èèyàn tó jẹ́ mùsùlùmí tí wọ́n bá ń ròyìn wá rí ìjẹ́ni ire olóyè kó mọ gbáwájú mbẹ ìjóní sùúrù olóyè kọjọgà ìjẹ́ oní ìtẹ̀mọ́ra olóyè kọjọgà ìjálàánú olóyè kọjọgà ìjọlọ́rẹ̀ jùláyé olóyè kọjọgà gbogbo nǹkan wọ̀nyí ni mùsùlùmí wá láàkì pátápátá ẹ láàkì níbi kẹ láàánú. Ẹ̀yin náà lẹ́yà bẹ́ẹ̀ bá ń léṣẹ́ bẹ́ẹ̀ bá ti rí báyìí tẹ́ fi sóore fẹ́ bí tẹ́ sóore fara àdúgbò tẹ́ sóore fara mùsùlùmí tí yà ń jẹ ẹ lọ lè kó bèjọ nígbà náà lẹ́mọ̀ ọ̀rán ti má síná. Ẹ̀yin lẹ́ ń fẹ́yàwó jù ẹ̀yin lẹ́ ń bímọ jù ẹ̀yin lẹ́ ya ọ̀dájú jù ẹ̀yin lẹ́ tún wá ń pa àwọn èèyàn lẹ́kún ẹ̀yin lẹ́ ń jí àwọn èèyàn gbé ẹ̀yin lẹ́ ń górí àwọn èèyàn. Àwọn abọ̀rìṣà wá jáde wọ́n wá ń challenge yín wípé níjọ́ tí wọ́n ti mú àwọn èèyàn wípé wọ́n ní wọ́n ń gérí èwo lẹ bá nínú wọn tí ń jẹ́ fálérè wọ́n ní sẹ̀bí Kàrímù Ráyìmì làwọn ń gbọ́. Àwọn ẹlẹ́bọ wá ń challenge ẹ̀yin mùsùlùmí. Ẹ̀yin àfáà yìí wá yẹ ọ̀tọ̀ Ọlọ́run ẹ wá bí Ọlọ́run kún èyí tẹ́ fi máa wá kó rọ́ọ̀dù bá àwọn abọ̀rìṣà pé àwa kọ́ wá ráyè yìí ń ṣáìdì sí tún ní àwọn alùsùnà àwọn kìnnì kan ní rí tàwọn abọ̀rìṣà rò. Mùsùlùmí tí bá wá ń dín yín lọ́wọ́ níbi ẹbọ tẹ́ ń ṣe òun lẹ́ẹ̀mọ́ gbógun tì àwọn abọ̀rìṣà wá ń challenge ẹ̀yin mùsùlùmí wọ́n lẹ́ ń pariwo wọ́n ní gbogbo tẹ́ ẹ̀ fi ń sọ pé àwọn ń ṣẹbọ èwo lẹ́yìn náà máa ṣe. Wọ́n lẹ́ sọ pé àwọn ń ṣẹfá wọ́n ní àbí káwọn máa kẹ̀yìn àfáà tẹ́ ń ṣẹfá ni. Wọ́n wá sọ títí
wọ́n ní olórí yín gan lọ́yọ̀ọ́ ọ̀sẹ̀fà ǹjẹ́ láti jó ní táwọn abọ̀rìṣà ti jáde wọ́n challenge gbogbo mùsùlùmí Ọ̀yọ́ state ṣé máa mú Ọ̀yọ́ ti jáde wípé táwọn abọ̀rìṣà yìí ọba jáde ẹni tó bá ṣẹ́fà láàrin àwọn ohun òní soríire àwọn abọ̀rìṣà wá jáde nílẹ̀ Yorùbá wọ́n ní olórí mùsùlùmí lọ́yọ̀ọ́ wọ́n lọ ṣẹ́fà tí wọ́n bá rí fáà sí olórí mùsùlùmí lọ́yọ̀ọ́ sí báwọn mọ́mù bẹ̀ ni wọ́n bá wí ẹ bọ́ mọ̀ ni wọ́n máa ń kì mọ̀ yìí kálukú yín wá fọwọ́ lẹ́rán ẹ wá ní rí yẹn rò àmọ́ tábọ̀rìṣà kan ló bá jáde tó bá sọ pé fọ́lọ́hún sọ àwọn jọ ń sáwó ní fọ́lọ́hún sọ ọ̀yà jáde wá fọ́lọ́ wọ́n ti àṣírí ti tú àṣírí fọ́lọ́hún sọ tú àwọn abọ̀rìṣà wa ní ìmọ̀ olórí mùsùlùmí lọ́yọ̀ọ́ àwọn ọ̀sẹ̀fà ẹ wá ní gbogbo ibi tó yẹ kẹ́ ẹ lọ ẹ̀ ní lọ bẹ́ẹ̀ Jalabi wa sọ yín dolórí burúkú látara pé kẹ́ ẹ dìfẹ́ǹdì Jalabi pé ẹni tó bá fẹ́ dín yín lọ́wọ́ mú ẹni tó bá fẹ́ gba kọ́sọ́mà lọ́wọ́ yín gbogbo ń tẹ́ ẹ fi tí mùsùlùmí tí ìsìlámù gbé wa láti lè fi kọ̀ndẹ́ẹ̀mù ẹbọ pé ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run rèé àwọn abọ̀rìṣà wa ní èwo nínú ẹ̀ lè ṣe ju àwọn lọ. mo ti ń ṣe fídíò tí n ti ń ṣàlàyé ti pé mò ń pariwo gbogbo àwọn tẹ́rí tó ń gérí hùn gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń pààyàn àwọn tó ń lọ lè wú sáré yẹn orí èèyàn nìkan ò ṣeé jó èròjà tí wọ́n lò pẹ̀lú ẹ̀ ọ̀dọ̀ àwọn lẹ́kùnlẹ́jà ni wọ́n ti ń tà mo wá ní màá máa gbìyànjú mo fẹ́ máa lọ̀dọ̀ àwọn lẹ́kùnlẹ́jà gbogbo tí wọ́n tò síwájú mo fẹ́ máa lọ béèrè pé kí n máa interview wọn kí lẹ̀ fi ń ṣe ewé ọmọ lọ́lọ́ máa tà nítorí ẹ̀ka máa bá wájú eléwé ọmọ òní epo àgán epo làwálé káfíńrà pẹlẹbẹ ayù osùn akọgùn abèrè ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin ẹ̀sì ya ọ̀tọ̀ Ọlọ́run títí táwọn Haúsá bá wá pa gúnugún ní nọ́ọ̀tì Yorùbá ni wọ́n tà fún ẹ̀yin lẹ́ lọ lè rà níjọ́ tá à ń sọ everybody jáde lé yín lọ́rùn kí làbá Saheed Shittu yìí náà ń bá yín sọ tó kọjá yìí pé ẹ̀ ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ jáwọ́ ń bẹ̀ kẹ́ wá rí sìn kẹ́ wá píkì yìí tó dáa nínú tẹ́nì yìí ń sọ pé ha ń pè wá sákèésí ni ẹ wá tẹ̀bà tí ẹ fẹ́ rẹ́yìn ẹ fẹ́ dojú ẹ̀ bolẹ̀ kẹ́ ẹ lè bá kọ́ntínú orí burúkú tẹ̀ ń bá lọ ẹ máa rí àwọn ọ̀rọ̀ tí ń jáde ẹ máa rí àwọn èèyàn àṣírí àwọn ẹlẹ́bọ ara yín tí ń tú ẹ ní ṣe fídíò lórí ẹ kẹ́ mọ play rẹ pé sílẹ̀ yìí sáfàsì lélẹ́yìí níbo lélẹ́yìí ń gbé ìkan nínú yín lẹ́nu mẹ́ta yìí tí ọ́díò rẹ̀ jáde ní Ṣakí ọmọ Amẹ́ríkàsì ni wọ́n pè é tí wọ́n lọ ní kẹ́nìkan lọ lè wá ajá àdìgbòlugi wá ṣé tó bá jẹ́ pé ẹnu mi lẹ ti gbọ́rú eléyìí fọ́ìsì mi lẹ bá gbọ́ ǹjẹ́ ẹni tẹ́ fẹ́ lé mi kúrò láyé ẹ wá fetí kùnú bígbà tètè ń dùn yín ṣé báwo lẹ ṣe yẹ ọ̀tọ̀ Ọlọ́run tó báyìí ẹ dẹ̀ bá nǹkan jẹ́ délẹ́bù yìí pẹ̀lú ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ẹ ń bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ẹ dẹ̀ ń fetí gbọ́ lábẹ́ pẹ́ ń fetí gbọ́ èyí tí kálukú yóò fi wá rò pé eléyìí ṣé Jalabi náà ni wọ́n ní ká lọ lè rajà àdìgbòlugi kẹ́ ẹ ṣe program lórí ẹ̀ kẹ́ ẹ yọ síta láàrin yín pẹ̀tọ̀ àwọn tí ń bà wá lójú jẹ́ rèé ọkùnrin kan tó ń jẹ́ Matthew kìnìkan yìí ọkùnrin yìí ṣe mùsùlùmí o màá blọọkì ẹ má o dáadáa delete kọ́mẹ́ntì ẹ̀yẹn ọkùnrin yìí kì í ṣe mùsùlùmí ọkùnrin yìí ṣẹni re ọkùnrin tó ń jẹ́ Matthew kìnìkan Ògúnjọbí ọ kì í ṣe mùsùlùmí báwo lọ Matthew Ògúnjọbí rẹ́bẹ̀tì àbí nǹkan ṣé mo ti sọ bọ́ọ̀lù ọkùnrin kì í ṣe mùsùlùmí ọkàn gbọ́ sábẹ́ program àwọn mùsùlùmí ọmọ ọmọọṣẹ́ ìgbà tó ẹ bóyá ọ kì í ṣe mùsùlùmí why kí ló wọn bí àyè fún. dojúmọ́ ọmọ máa dàfáìtì tí bá ń sọ ọmọ máa sí ìgbà tó ẹ pé ọ kì í ṣe mùsùlùmí ọkùnrin yẹn kì í ṣe mùsùlùmí Matthew Ògúnjọbí yẹn orúkọ yìí gan Matthew Ògúnjọbí bí rẹ́bẹ̀tì bí rọ́bọ̀tì ni bí kan ni máa take time ọkùnrin yẹn kì í ṣe mùsùlùmí kì í ṣe ní ire
mi sì ní ṣe fídíò kí n sọ̀rọ̀ nípa nǹkan tó nítumọ̀ pé nǹkan pé mi ò tiẹ̀ dájú ọ̀rọ̀ pé anybody láyé kó comment àbí kó like àbí kó sí àkóso kíní kan kó kì í ṣe mùsùlùmí. delete comment yẹ aládánwò ẹ lọ gọ sábẹ́ péjì àwọn mùsùlùmí ẹ má máa sòsì ẹ má máa ọ̀tọ̀ ní táwọn sọ ọ̀tọ̀ ní tọ́mọ sọ. aláburú ẹ̀dá aládánwò ọ̀fẹ́ jùlọ ọ̀sẹ̀ wọ́n máa lọ ṣe fídíò. kuntu khayra ummatin khurijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. Mùsùlùmí ni wá. Tẹ́ ẹ bá rí kí la fi ń jẹ́ mùsùlùmí? In tá fi ń jẹ́ mùsùlùmí ni wípé ajupaju sẹ́lẹ̀ fọ́lọ́hun lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa, lórí ètò ìgbésí ayé wa. Ẹ̀yin mùsùlùmí Yorùbá, ẹ̀yin àfáà oníjàlábí ilẹ̀ Yorùbá, ẹ sì fọ́lọ́hun tán yányán. Ẹ fún Ọlọ́hun tán yányán níjọ́sìn yìí. Àwọn abọ̀rìṣà mo wá ń sọ níjọ́ tí ń sọ mo ní àwọn eléwé ọmọ ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n dá orí burúkú lẹ́lẹ̀ Yorùbá, àwọn gangan surprise àwọn àfáà oníjàlábí ìsàwọn lẹ́kùlẹ́jà ni. Mo ṣe fídíò lọ́tọ̀ mo ní láti lọrin ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ tí mo sọ làwọn abọ̀rìṣà ń lò lónìí àsáwọn abọ̀rìṣà náà rí. Mùsùlùmí ẹlẹ́bọ̀ kan ṣe program lọ́wọ́ ọmọ tó dáná sun Kùránì nìyẹn. Abọ̀rìṣà kan wá pè wọlé ń bẹ̀ ó ní wọ́n wá ń lé àwọn kúrò nílọrin wọn láwọn ń bọ Ọ̀ṣun. Ó ní ọjà tó wà lẹ́gbẹ̀ẹ́ ọba ṣebí bẹ́ẹ̀ ni wọ́n ti ń ta gbogbo nǹkan táwọn ń lò. Kí ló dé tún ó ní kí wọ́n tó lé àwọn kúrò nígboro olú lórí ibẹ̀ lọ́yẹ̀ká ti bẹ̀rẹ̀ ṣẹ́. Ẹ wo iye ọjà ẹ lè bárò ẹ̀ pàdé ní gbogbo ilẹ̀ Haúsá. Sọ bójú mu kéèyàn máa ta lékulẹ́jà eré ẹkùn eré kìnìún eré èyí tí wọ́n tò síta nìyẹn èyí tí wọ́n ń tà lábẹ́lẹ̀. Nílọrin lásán tí Ìlọrin bá wá dáa bóò lọ̀fà ò ṣe ní dáa bóò ni wọn ò ṣe ní kó gbá wọlé lówó dé lọ́fà bóò ni wọn ò ṣe ní kó gbá wọlé ní gbogbo àwọn ìlú yòókù látara ipe wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjà Àwòdì ní o Nílọrin ní o. Ẹ̀tọ́ àwọn tó ń ta lékulẹ́jà ń lọ kí ni wọ́n ń tà ṣe bí wí ọmọ lọ́wọ́ máa tà kò yẹ ká bá lójú ààrẹ ju epo àgán egbò pọ́n hàn òkété yìí ọ̀yà yìí awọ ẹkùn awọ kìnìún wọ̀nyí eré ìnàkí kí àwọn òun ní rà kí ni wọ́n fi ń ṣe ẹni káwọn ìyá àwọn ìyẹlẹ́wé ọmọ yìí ó list àwọn tán rà lọ́dọ̀ wọn. Àwọn àfáà ni wọ́n gbégbá orókè jù. Ẹ lọ́jà tuntun nílọrin ẹ̀yin àwọn àfáà lẹ́bàá ń bẹ̀ gbogbo tí wọ́n bá wá kì í máa ṣàgúnmọ̀ ni wọ́n fẹ́ gùn. Nǹkan jíjọ́ mọ̀ ni ẹ lọ Gegele ẹ lọ Pàtà nílọrin tí Ìlọrin bá wá fẹ́ ṣe dájú tí wọ́n bá bẹ̀rẹ̀ dáadáa yìí láti lọrin pé eléyìí àfẹ́lẹ́ nílùú àfáà Límì báwo ni ọ̀fà owó dé òsè ní dáa ẹ lọ owó dé lọ́fà ẹ̀rù Ọlọ́run wọn bá yín pé àwọn eléyìí ẹ má wá jẹ́ ntàn yín àwọn abọ̀rìṣà wá challenge ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin náà gbọ́ fídíò wọn. Mo sì wíwí mo ní àwọn aléwé ọmọ yìí ìkan náà àwọn àfáà nítorí pé ń gbógun ti Saheed Shittu àwọn tí wọ́n rí pé táwọn bá ti ń gbógun ti Saheed Shittu gbogbo ẹni tí bá ti ń bá Saheed Shittu ṣe làwọn mọ ẹyin wọn bẹ́ẹ̀ sì ni tọ́ọ̀ bá ti máa gbógun ti Saheed Shittu àwọn táwọn wò ò ní wù ọmọ. Ìwọ náà rí pé tọ́ọ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn bọ́ọ̀lù sí wíìnì tọ́ba tẹ mọ́bílì ẹ̀dá nígbà náà wọ́n máa kọ́mẹ́ǹtì torí pé ẹni tí ń dí wọn lọ́wọ́ Jalabi ni wọ́n ń bá wọn gbógun tì gbogbo ẹni tí bá ti ń gbógun ti Saheed Shittu ní publicly irinṣẹ́ ẹ̀jà àwọn àfọ̀ oníjàlábí ni. Ẹ bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rẹ̀ yìí láti ìlú Ìlọrin wá ẹ mójútó àwọn tí ń ta lékulẹ́jà kọ̀mọ̀ bójúmu nọ́ọ̀tì mọ̀ ní lọ́rin mọ̀ ń kílèmù Haúsá là ń bá ṣe Haúsá ní lọ́rin nọ́ọ̀tì ní lọ́rin ní gbogbo nọ́ọ̀tì pátápátá ìbolẹ̀ ti rírú ẹ̀. Tẹ́ ẹ bá lọ Kaduna tó jẹ́ central lásán tí èsì ìlú mùsùlùmí pọ́nyán ẹ lọ Kaduna lásán tẹ́ ẹ bá lọjà wọn ní Kaduna
inte ma bá níwájú àwọn Haúsá tí wọ́n ń ta ọjà inte ma gbà ó ní gálíkì ayu àwọn Yorùbá ń bẹ láàrin ọjà Kaduna tí wọ́n ń ta lẹ́kùlẹ́jà inte ma bá níwájú tí wọ́n tò síta báyìí ọ̀pọ̀lọ́ gbígbẹ mùsùlùmí ni wọ́n sì ń pera wọn ha ẹ ma bá nǹkan jẹ́ jìnnà tẹ́ ẹ bá ti àwọn sórí burúkú yìí ó yẹ kí wọ́n máa kẹ́fí sí yín ni pé àmọ́ bóyá wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ wá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ní mùjáhárà ẹ lọ́jà ní Kaduna gbogbo àwọn ọkùnrin lẹ́ẹ̀bà nínú ọjà wọn tí wọ́n máa ta sámíà wọ́n máa ta gálíkì wọ́n máa ta gbogbo nǹkan tí wọ́n máa ta ní wòsára sẹ́ni bí tẹ́ bá tí wọ́n ń lọ níbi táwọn àwọn Haúsá bá ti ń ta nǹkan ẹ kàn máa gbóòórùn ni torí pé àwọn Yorùbá awọ àyà tí wọ́n rà wá láti sàlẹ̀ wọ́n sá sóhùn yóò máa wá rùn yẹn kàn àwọn wá wò wọ́n pé mo sì wá sí fún ìyá kan mo ní ntẹ́ǹtà yóò máa dà kílẹ̀ ń fi léyìí ṣe ẹ lọ Kánò ẹ lọ Sábóngèrè gbogbo ntẹ́ máa bá níwájú àwọn Haúsá ntọ́ kọ́mọ̀ tẹ́ máa bá jù ó ní nǹkan wòsàn tẹ́ bá ara àwọn Yorùbá ntí wọ́n máa ta lọ́gà ọ̀gá ayé òkété ayé aláǹgbá àwọn kó wọn sínú ayanran làwọn máa jà wìtìwìtìwìtì sáwà nìkan ló sí ń ta ni sáwà nìkan lálájẹ ni ìran wo ni ọ̀lájẹ kò sí ìrántá bínú ẹni abatẹnijẹ́ ò sí kò sí ìran pàpín àjẹ́ àárín àwọn Haúsá pàpín àjẹ́ àwọn Tápà pàpín àjẹ́ àwọn báwo ni kálukú ṣe mánéjì báwo náà ṣe gbára lọ́lọ́run tí kùrìsíyù ayatu kùrìsíyù bẹ̀rẹ̀bìlì fárákì bẹ̀rẹ̀bìlì náà sì fi tó kálukú ní pọ́blíkìlì ní tí kálukú bá wá ń ṣe ń kọ̀rọ̀ yàrá rẹ̀ ohun àtọ́lọ́ lẹ́lẹ́jọ́ ẹ̀ ẹ sì bà gbogbo nǹkan jẹ́ kí lọ́rin ọ bẹ̀rẹ̀ sanitation ẹ bẹ̀rẹ̀ láti lọ́rin gbogbo ẹ̀yin àfáà tó yẹ kẹ́ ẹ dìde sí tọ́wọ́ yín bá mọ́ níbi kẹ́ ẹ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run pọ́nyán ẹ bẹ̀rẹ̀ rẹ̀ Ìlọrin wá jáde ìlú ẹ̀sìn ni àwọn ẹlẹ́bọ wá ní kí lẹ́ fi yàtọ̀ sáwọn sódòdó wá kọ́ àwọn ń dábàá ẹ̀yin ń tẹ̀yẹ̀pẹ̀ ìkẹ́rẹ̀lẹ́gbẹ́ ń ṣe èròjà yín lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ń dífá ẹ̀yin ń tẹ̀yẹ̀pẹ̀ ẹ dìde ogun sáwọn àfáà tí wọ́n ń tẹ̀yẹ̀pẹ̀ wọ̀nyí ẹ dìde dá sí wọn ò túlù ṣe wọ́n ń ba nǹkan jẹ́ ni. ẹ wá wọn táwọn abọ̀rìṣà sọ. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ̀rọ̀ mi lẹ́ni o ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni o ẹ bá mi láìkì ẹ bá mi share program yìí mo fẹ́ kó rìn dáadáa gbogbo ẹ̀yin tẹ́ bá mi share ìkorò níwọ̀nú ayé tiyín náà ẹ má bá mi láìkì. mi mọ̀ bóyá fọ́ìsì yìí jáde dáadáa àwọn abọ̀rìṣà yìí ó ní tẹ́ ẹ bá wo gbogbo eléwé ọmọ ó ní nínú kí wọ́n máa jẹ́ ìyá rasaki àwọn abọ̀rìṣà gbogbo tí mùsùlùmí ń lò láti fi against ẹbọ nílẹ̀ Yorùbá làwọn abọ̀rìṣà wá jáde padà yìí pé kí lẹ fẹ́ fi pa àwọn lẹ́lẹ́bọ. ẹ dákun ẹ farabalẹ̀ gbọ́ o ẹ lísìn sí fọ́ìsì yìí dáadáa ẹ̀yin mùsùlùmí wá àwọn tó yẹ kí ẹjọ́ tí fọ́ìsì yìí bá jáde dáadáa ẹ jẹ́ kí n mọ̀. àfa jákmọ́lù rí yẹn sọ jákmọ́lù lọ sọ pé láti bí 20 ọdún ní fóò ti sọ̀rọ̀ mọ́ òun náà kà tó ṣe mistake ṣé bá sọ̀rọ̀ rí tẹ́lẹ̀
ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní irọ́ sẹ́rí ògidì irọ́ tó pákéjì ni wọ́n fún Ifá nílẹ̀ Yorùbá irọ́ tó ní agbára nígbà pé tí àfájágbọ́n sáà sọ pé ni láti bí 20 ọdún sẹ́yìn ní fóò ti sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni Ifá ò sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ eléyìí sẹ́yìn sọ pé ní ìwọ sọ pé Ifá ò ti sọ̀rọ̀ mọ́ láti bí 20 years sẹ́yìn ẹni kókó jẹ́ o torí pé ó pe ọ̀rọ̀ Elédùmarè nírọ́ àti kí o ìtẹ́ ìgbélé ẹ̀rọ ni ìwé Ifá níjọ́ tá Ànábì sallallahu ti dé ni ti ń gba wá yìí l'Àlùkùránì ti ń sọ̀kalẹ̀ níjọ́ tó náà ti gbé Jésù dìde Ànábì Ìsá ní ti ń gba wá yìí ló jẹ́ kí Báíbù wọ́n wà ẹ̀yìn rẹ̀ ni wọ́n change ẹ̀ náà fi yọ àwọn gbódòdó kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ o àmọ́ tí wọ́n change tí wọ́n fi tara wọn kún lọ́pọ̀ jù ìwé Ifá nílẹ̀ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀ kan ìròpó ti ju bí 3 years lọ nísìsiyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tà lọ́wọ́ mọ́ ra 20-something thousand ni mo fi rẹ̀ yọ kan látara pé kílẹ̀ bá mà kílẹ̀ tiẹ̀ ń pọ́nlé gan ó padà jẹ́ ìbànújẹ́ fún mi pé mo sowó mi lófò kò nítumọ̀ kankan má dára dán àwáwí wọ́n wá sẹ́rí kí mùsùlùmí sẹ́yà sọ pé ní Ifá ti sọ̀rọ̀ gbẹ̀yìn gbogbo èyí tí jákèjì sẹ́yà sọ pé ní ìwọ̀n àṣàlàyé ìgbà tí Ifá ti sọ̀rọ̀ láàsì gbẹ̀yìn fún yín Ifá sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ ìmọ̀ sọ pé Ifá sọ̀rọ̀ rí nǹkan bí ìgbà tó èyàn tó ń pọ́n wọn lé ni ìwé Ifá wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ni ìgbà tí wọ́n rí pé àwọn mùsùlùmí máa ti bẹ́ẹ̀ wọ́n máa ń járó wọ́n máa ń ok àwọn gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ Ìbàdàn ni wọ́n ti tẹ̀ ìbá tó bá jẹ́ pọ́rọ̀ Ọlọ́run ni àwọn bàbá kú yín tí wọ́n ti kú tẹ́lẹ̀ wọ́n sì dúró pé Ifá ó máa sọ̀rọ̀ lọ ní dédé ìgbà tẹ́ ẹ̀ bá ti ní da ìkélẹ̀ yóò máa sọ̀rọ̀ everybody wọn tó bá ti dúró pé bàbá onífá lòun náà lè máa fi Ifá sọ̀rọ̀ tẹ́sí ìwọ̀ òsì níbẹ̀ àpọ́nì Ifá ti sọ̀rọ̀ tó Ifá ti sọ̀rọ̀ gbẹ̀yìn ti pẹ́ Ifá ó sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ irọ́ òfò tó ń pa irọ́ ìkíni bẹ́ẹ̀ Ifá òsì wo Ifá dáradára wo. kò sí ọ̀rọ̀ ẹnu Olódùmarè ó ti sọ wípé ọ̀rọ̀ Olódùmarè ò ṣẹ mọ́ nítorí pé ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni à ń pè ní Ifá. tẹ́ ẹ bá wo gbogbo ẹlẹ́kọ̀ọ́ ìṣẹ́yà tó máa jẹ́ ẹ̀yà àlàáfì. tẹ́ ẹ bá lọ wo àwọn tí wọ́n ń ta ewé ọmọ ràìmọ́ àbí kì í ṣe ràìmọ́ ni wọ́n ń jẹ́. ṣe ń gbọ́ onítẹ̀ bá lọ gbogbo àwọn tó ń tewé ọmọ nínú kí wọ́n máa jẹ́ Yarasaki àbí ká máa jẹ́ Ràyímá ó tó wọ́n bí ní rẹ̀ ó ní àbí Ràyímá kọ́ ni wọ́n ń jẹ́ ẹ máa gbọ́ ó ní gbogbo tẹ́ ẹ fi ń sọ pẹ́lẹ́ bọ ni wọ́n nìyẹn o. ó ní kẹ́ ẹ lọ lè àwọn abọ̀rìṣà ní gbogbo àwọn tó ń ta lẹ́kùn lẹ́ja nílẹ̀ Yorùbá èwo nínú wọn ní ń jẹ́ Fátáyọ̀. ó ní mùsùlùmí náà ni wọ́n ń kílèmù ìyàwó àfa ó ní ìyàwó àfa ìyàwó aláàjì náà ní gbogbo wọn. nínú àṣeyọrí táwọn abọ̀rìṣà fi sọ̀síìdì nílẹ̀ Yorùbá ni wípé gbogbo èròjà ọmọ àjọ yín lójú ẹ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ta lẹ́kùn lẹ́jà tí wọ́n jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀fẹ́ ra ikin Ifá ọ̀dọ̀ wọn náà lẹ́tìrà. ẹ̀yin lọ́bẹ̀ ẹlẹ́fẹ́ àdábí obìnrin ẹ̀kàn ẹ̀sà tẹ̀ kọ̀kọ̀ ìdábẹ́ obìnrin abí obìnrin abẹ́ tábà ọmọ tábà ṣẹ̀ṣẹ̀ bí tí wọ́n bá dábẹ́ fún ọ̀dọ̀ wọn ni wọ́n tà sí. ẹ lọ́bẹ̀ gbogbo nǹkan bútọ́ bá ti ewé igbó mímu ni wọ́n ń pè léwé ọ̀là igbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́nu wọ́n máa ń pè egun èèyàn ìgbà tó yá wọn sọ di bisikíìtì wọ́n ní àwọn síláàgì tó jẹ́ pé tá bá ń sọ ẹ ní mọ̀ àwọn ara wọn tí wọ́n jọ ṣiṣẹ́ orí burúkú yìí nìkan ni wọ́n mọ̀ egun èèyàn ni wọ́n máa pè ní bisikíìtì. àwọn abọ̀rìṣà wá ní gbogbo ń tẹ́lẹ̀ máa sọ pé àwọn ń ṣe gbogbo àwọn tí ń ta lẹ́kùn lẹ́jà pátápátá èwo nínú wọn ni Fátáyọ̀ ń bẹ.
bí wọ́n ti ń rí ó ní gbogbo lẹ́kùn lẹ́jà tí wọ́n ń tà lọ́jà. àwọn onímọ̀ nígbà tí wọ́n fẹ́ wọn tó dàbí irọ́ kí ẹnì kọ̀ọ̀kan tí wọ́n ń gbọ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí wọ́n lọ sọ́jà lọ́la kí wọ́n lọ sọ́jà àwọn ìyá ilé wọn ẹ̀ka nọ́mbà àwọn ẹgbẹ́ máa lò wọ́n kí ni káńsẹ́ẹ̀lì nọ́mbà yín. Ẹ̀gbọ́n. àwọn wà nínú ọ̀sẹ̀ yìí. Ẹ̀gbọ́n. orúkọ ẹgbẹ́ máa gbọ́dọ̀ nìyẹn ìyá kọ́ọ́dìrì ṣé ìfá ló ń jẹ́ kọ́ọ́dìrì ni ṣùgbọ́n ẹgbẹ́ máa pè bá ẹ̀jẹ̀ bọ́ ní nǹkan ìgbẹ́ ẹ̀bọ ní kábà kọ́kọ́ èkó ni wọ́n kó pọ̀ nílé sí. kébí ilé nílò ní ẹ̀jẹ̀ tó kọ́kọ́ wọ́n kà ń tẹ̀ ẹ̀bọ. Ẹ̀yin rò pé ẹgbọ́n tí ọkùnrin yìí ń sọ o. Ó ní ìgbà tí gbogbo tí wọ́n ń tà lẹ́ ń sọ pé nǹkan ẹbọ ni ẹ̀yin ò ṣe é sọ pé ká má ta nǹkan ẹbọ. Rárá o mi ò ẹ wo ọwọ́ tí kámẹ́rà ní o ìtẹ́fìmọ̀ ṣẹ́ni pé aago ní lọ́wọ́ mi ò jẹun pẹ̀lú right hand náà mo fi ń jẹun left hand mi ni ẹ̀yin náà ṣẹ́ni pé aago ni eléyìí kámẹ́rà ni position kámẹ́rà ló fà. Jazakumullahu khairan. Ọ̀rọ̀ yìí ìgbà táwọn abọ̀rìṣà pósì ẹ̀ báyìí tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n challenge gbogbo mùsùlùmí báyìí àwọn ọkùnrin kan nínú àwọn tá kọ́mẹ́ǹtì ń bẹ̀ ó ń jẹ́ Àdìsá Ọlájídé. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ni wọ́n ń lo ewé àti egbò fún ìtúsílẹ̀ tí wọ́n sì ń di ẹrù ẹgbẹ́ fún àwọn eléré ọmọ. Bẹ́ẹ̀ ló wà nínú àwọn wòlíì míì náà ṣùgbọ́n a kì í tètè fi ojú ẹlẹ́bọ hàn torí ẹ̀sìn tí wọ́n fi bojú ṣùgbọ́n gbogbo nǹkan tí babaláwo ń ṣe làwọn náà ń ṣe. Sẹ́rígbà táwọn abọ̀rìṣà yìí sọ bẹ́ẹ̀ wípé gbogbo ń tẹ́ ẹ̀ ń sọ pé àwọn ń tà tẹ́ ní àwọn ń lòjà yìí táwọn fi ń já bọ̀rìṣà torí pé tẹ́ ẹ bá fẹ́ tákù àwọn abọ̀rìṣà nílẹ̀ Yorùbá sẹ́rí lẹ́yìn pé wọ́n ń ṣe eégún wọ́n ń ṣe kíní kan ọ̀nà tí wọ́n gbà fi ṣẹbọ jù náà ni ọ̀nà Ògún ni. Ògún náà ń ṣe jùlẹ̀ Yorùbá ọ̀nà wọn ń bọ̀rìṣà wọn ń gbé eégún wọn ń ṣe kíní kan sàkámà jẹ ìlàkẹ́lọ́kà bí ìyẹn ṣe pé kankan Ògún gẹ́gẹ́ náà ń ṣe fáwọn èèyàn Ògún. Ìtúsílẹ̀ àwọn àjẹ́ ìtúsílẹ̀ àwọn ayé ìyẹn eléré ọmọ ìyẹn ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ ìyẹn ọlọ́kọ ọ̀run oníkìní kan wọ́n dìrò ẹgbẹ́ tí wọ́n ń ṣe ní. tí ẹ bá wá fẹ́ tákù ẹlẹ́bọ ńlẹ̀ Yorùbá ọ̀nà ilẹ̀ yìí ọmọ sọ pé kí ló bá débi pé ọ̀nà rí ọ̀la ìyẹn ọ̀hún wá àwúrí owó ọ̀hún wó sólé àwọn àjẹ́ ọ̀hún wẹ̀yọ̀ náà àwọn àjẹ́ kí ló bá débẹ̀ gbogbo èròjà tán máa wá fi ń ṣàwúre pátá àwọn abọ̀rìṣà yìí wá ní àwọn mùsùlùmí náà ní ń tà. Àfáà wa àgbà Sheikh Sọ́lí Fawzan hafizahullah nínú sẹ́ríwò Al-Madrasatu wọn bàbá yìí ní iza sahhatil aqidatu sahhatil a'malul muslim tí ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní bá dà gbogbo alùsùnà tẹ́rí tí wọ́n jáde ẹ̀yìn abọ̀rìṣà òun náà ní ń fàjà alùsùnà tó jáde ẹ dúró déédéé ẹ gbára lọ́lọ́run tí wọ́n fẹ́ ṣe náà ni wọ́n fẹ́ dá gbogbo mùsùlùmí sí ìgbàgbọ́ ìpìlẹ̀ táwa yín òfin ní jọra wa mọ́ ó ti balance jù ẹ̀yin gangan ẹ̀yin abọ̀rìṣà gangan jáde pé ẹ mọ iye àwọn àfáà tán ń sẹ́fà ẹ̀yin náà ẹlẹ́ mọ àwọn tẹ́jọ́ ń ṣàṣepọ̀ ẹ mọ àwọn tí làwọn àfáà onísùnà máa tó fi já sí pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ gbára lọ́lọ́run ẹ jáwọ́ ń bi ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ má sóògùn á sì kí àwọn wọ́lá àwọn owó àwọn ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú ayé ẹ jáwọ́ ń bẹ̀
torí pé ibi tí oríire pin sí òun ni kéèyàn bọ́lọ́run bá dúró kó nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run pé gbogbo ntọ́ bá dé kó sẹ́yìn Ọlọ́run. bàbá wa yìí wá ní ìsàsọ́ àtẹlẹ̀ àkídàtú sọ́ àtẹlẹ̀ àmàlùlẹ̀ muslim tí àkídà bá ti dá iṣẹ́ èèyàn dá àìnígbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní ló sọ wọ́n di olùbànkanjẹ́ ló sọ wọ́n di kidnapper ló sọ nílẹ̀ nìkan tó ní ìmánì tó ní àkídà tàwíìdì tó lálàáfíà torí pé ọ ti nígbàgbọ́ débi pé ìbínú Ọlọ́run ló fẹ́ ló fi ṣẹbọ pẹ̀lú ẹ̀ ìbínú Ọlọ́run náà ni ló mọ̀ pé ń bẹ níbi kọ́ kìbànújẹ́ bọnú ìgbésí ayé ẹnìkan kọ́ dáyàn dùbúlẹ̀ kọ́ ẹyọ kẹ́ ẹ̀ kọ́ dú èèyàn bí andúwádìẹ kọ́ dúpọ̀ èèyàn kẹ́ gbà lójú kẹ́ pétépèrò bẹ́ẹ̀ sì báyẹ̀ nìkan jẹ́ kẹ́ ta èèyàn wánu léyìn kó sùn tán kẹ́ mú kùmọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti interview àwọn èèyàn pé ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tọ́ lọ wá bó lè ṣe pa wọ́n làwọn ṣe ń dómè fún tán àwọn tó wá fògùn oorun sí ó sùn lọ lójú oorun yẹn làwọn ti là ní kùmọ̀ lórí àti ìyàwó àtọkọ mùsùlùmí làwọn méjèèjì gbogbo àwọn tán délé yìí wò wọ́n lá sàlátù kan o wọ́n lá àfáà kan tí wọ́n súnmọ́ o wá sí wo ni wọ́n ń ṣe fún wọn ẹ má wòrán yín náà ni wọ́n ń wí àràgbélé ayé ayé yìí ò ṣe dúró wò bọ́ bá dúró tara rẹ̀ ọ̀bọ̀ tìyẹ́ lè bàjẹ́ wọ́n ní Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òwe Yorùbá ni pé apẹ́kó tó jẹun kò ní jẹ́ bàjẹ́ wọ́n fi òwe yìí fáwọn èèyàn ní sùúrù àwọn àfọ oníjàlábí wọ́n change òwe Yorùbá wọ́n ní apẹ́kó tó jẹun ayé rẹ̀ lè bàjẹ́ jáde sọ̀rọ̀ ara ẹ̀ kéjẹ wípé ìwọ gangan ni wọ́n fẹ́ ṣàánú àwọn gangan ni wọ́n sọ ọ̀rọ̀ tí ó lè yìí apẹ́kó tó jẹun lóòótọ́ kí ni yẹn sọ̀rọ̀ mọ́sá. bàbá ìwá nílẹ̀ annalẹ̀ akídata as-sahihata tahmilul muslim ala al-a'mali as-salihah tí gbàgbọ́ àkídà bìlífù tó yẹ kí mùsùlùmí bá ní tó bá ti clear tó dáa oní ọmọ sẹ́rí rẹ̀ lọ bí pé iṣẹ́ rere ìwà abúrè wọ́n jẹ́ ń ṣe léyìí jẹ́ ń ṣe léyìí eléyìí ní fi bọ́lọ́wọ́n bá pàdé dáadáa eléyìí ní fi bá àánú Ọlọ́run pàdé. àwọn àfáà ẹ̀yin tẹ́ ń pera yín ní mùsùlùmí gbogbo ń táwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ ń sọ wọ̀nyí tí wọ́n fi ń challenge àwa mùsùlùmí ní àràgbélayé mọ́wòrán rẹ̀ ran bí ọmọkùnrin ò tó làwọn abọ̀rìṣà wá ń challenge ẹ̀yin mùsùlùmí wípé ok gbogbo ń tẹ́ ń sọ yìí tẹ́ láwọn fi ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run èwo lẹ́yìn náà máa ṣe ṣẹwárí báwọn abọ̀rìṣà ṣe ń sọ yìí ká láwọn àfáà tí wá nípalẹ̀ mọ́ wípé ok ẹ̀yin ìyẹn wa àwọn ti bà nǹkan jẹ́ jìnnà o ẹjẹ́ àwọn jáwọ́ ń bẹ̀ o inú wa ò mọ̀ dùn wípé ó dàbí pé nǹkan ti fẹ́ máa dáàbò wọ́n tún wá ń defend at the same time táwọn abọ̀rìṣà jáde tí wọ́n ń gbógun tẹ̀sìn tí wọ́n láwọn àwọn fẹ́ máa túnà àṣírí àwọn àfáà táwọn jọ ń sáwó at the same time làwọn àfáà oníjàlábí tún jáde ni wọ́n tún àtàkì wọn pẹ̀tọ̀ ẹ̀yà àlùsùn náà nínú Ìlọrin làfáà ti ń sọ nínú àwọn tó ní àwọn tó ń bẹ́ẹ̀ sì ni obìnrin tẹ́ rí tọ́lọ̀ lè bọ̀ Ọ̀ṣun Òṣogbo tọ́lọ̀ lè bọ̀ Ọ̀ṣun nílọrin yẹn tọ́lọ̀ bí odò alágbàdo obìnrin yẹn ẹlẹ́hà ni tẹ́lẹ̀ ẹlẹ́hà ni obìnrin tẹ́lẹ̀ obìnrin ti pè mí ní wàásí rí obìnrin yẹn ti kérò jọrí tó ti pè mí ní wàásí ní tó padà sún obìnrin yìí kan pé padà ń bọ̀ sún ewé ọmọ lóbìnrin ń padà yí padà sí lọ́wọ́ mọ́ta níjọ́ tí mo lọ ṣe wàásí fún onígàlàjímà mo ń sọ fún jọ́nà mo léwé ọmọ lẹ́yìn ọ̀rọ̀ tí ń sọ yìí ó ti lé lọ́dún mẹ́wàá mo ní ẹlẹ́hà obìnrin tẹ́rí tí ń bọ̀ sún ẹlẹ́hà ni ìgbà tẹ́ni ẹnìkan kọ́kọ́ pè mí pé obìnrin tí wọ́n ní bọ̀ sún nílọrin tí wọ́n ní wọ́n lọ bá tí wọ́n ní kọ́ àwọn èèyàn lódò ṣé mo mọ̀ pé ẹni tí mo mọ̀ ni mo ní àtàwọn náà mọ̀jẹ̀ tá ní ní bá dá pé mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àfìgbà tí mo rí fídíò rẹ̀ tó ń gangan wá ń sọ wípé
wọn léwọn nǹkan tó tẹ̀síwájú ni alálẹ̀ kíní kan òun mọ̀ yí pé ẹlẹ́hà mo rántí ijọ́ tí mo ṣe wá sí fún ijọ́ náà mo léwí ọmọ lẹ́lẹ́mọ̀ta ewé ọmọ ni ẹ máa ta gbó mo ní ẹ má fọtí kí oògùn o ẹ má yẹsẹ́ wo ẹ má sọ pé ẹ má dáwọn èèyàn lóye níta ẹ bá mọ̀ wá sí tí mo ṣe ń jọ́ náà nù. mi ò gbàgbé níjọ́nà tí mo ṣe wá sí ìtàn níbẹ̀ obìnrin yẹn láwọn èrò àáfàá kan padà ó ní ẹ má àáfàá bọ́lọ̀ ń sọ tọ̀ wọ́n ti sọ tiwọn àmọ́ mẹ́ta làáfàá torí bó ti gbé tí mò ń sọ pẹ̀lú obìnrin yẹn ó ń bá wọn náà wí mẹ́ta làáfàá àáfàá kọ́ máa ń kéwú àwọn àáfàá tí wọ́n máa dálejò lóhùn àáfàá sátẹ̀yìn rẹ̀ àbí kí ló tẹ̀ pé kẹta kí ni wọ́n ṣe fóbìnrin ìjọ́nà pẹ̀lú tí mo sọ kí ló padà ṣẹlẹ̀ obìnrin tẹ́ rí tó bọ̀ ọ̀sùn ẹlẹ́hà lóbìnrin onípìlẹ̀ kí ló wá sọ kí ló padà ẹlẹ́hà pọ́nbélé ẹlẹ́hà kèése ẹlẹ́hà ló padà dẹni tí ń bọ̀ sùn tẹ́ bá wá wo fídíò tóbìnrin yẹn náà ṣe ó láwọn tí òun kó lódò nǹkan tó ń ṣe wọ́n náà ló ń lọ lè yanjú fún wọn in tó mú kó wọn lódò lọ lè bọ kì í jẹ́ kódò gẹ́gẹ́ ní tájẹ́tì wọn ìṣòro táwọn èèyàn ní ló mú kó wọn lódò pé kọ́lọ̀ lè wẹ̀rí wọn ṣebí sọ̀rọ̀ òun lẹ́yìn àfáà náà ń tì wọ́n lọ bẹ̀ yìí náà máa sọ fún ẹ pé ẹlẹ́gbẹ́ ọmọ ni wọ́n eléré ọmọ ni wọ́n ẹnìkan kírísítẹ̀n kan bá mi sọ̀rọ̀ níjẹ tàbí níjẹrin èmi bàbá yẹn ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe wá sí fún ọmọbìnrin wọ́n ní ẹgbọ́n náà o ẹgbọ́n ṣe òkú tó bá ti kú ó lè máa dàyàn láàmú láyé mọ̀ ní kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀mí tí ń bẹ láyé wọ́n ní because gbogbo ibi táwọn dé àfáà kan sọ fáwọn pé ìyá àwọn ní dí àwọn lọ́wọ́ ìyá àwọn sì ti kú wọ́n ló ní torí pé nígbà tí ìyá àwọn wà láyé ìyá àwọn wà nú ẹgbẹ́ àjẹ́ ìyá àwọn sì ní ètùtù tí máa ń ṣe fáwọn àjẹ́ yòókù àìsè ètùtù mọ́ ní jẹ́ kí àáfàá lọ sọ fún yàrá pé ìyé èèyàn ní tó yẹ pé gbogbo tá à ń gbọ́ là fi ń sọ̀rọ̀ ni wọ́n báwo làáfàá ṣe pín yìí kéde nítorí pé èyí fẹ́ gbowó lọ́wọ́ ẹ fẹ́ dúpù wọn. àfáà wa sọ fún yẹn pé ìyá rẹ̀ tó wà lọ́run ìyá tó wà lọ́run òní ń dí ọmọ ẹ̀ lọ́wọ́ ẹwu bẹ́ẹ̀ ṣe gbé àwọn èèyàn kúrò lójú ọ̀nà pátápátá. àfáà ni wọ́n pè sílẹ̀ ìbójúmu tí ẹ bá wá bá yín fún pé òun wà nù dààmú òun wà nù ìrànlọ́wọ́ ẹ jẹ́ ó yé the right thing kan tó yẹ kó ṣe pẹ̀lú Ọlọ́run kọ́ bọ́lọ́run ọba dúró ẹ jẹ́ ó yé ẹ jẹ́ káyìn gangan mọ pòsíṣàn táyìn gan wà ń gbà yín pé níjọ́ tẹ́rù Ọlọ́run kó bòmí ní mọ́tò tẹ́rù Ọlọ́run kó kọ́kọ́ bòmí ní mọ́tò rí tí ìbá gbàgbé sí àná ní lọ́dún náà ọ̀rọ̀ tí ń sọ yìí ti pẹ́ o mo lọ wá sí kan ni ìwọ́n ṣe wá sí mẹ́rin lọ́wọ́ ń jọ́ náà mo wá ń sọ fún ẹni tó bímọ lọ́dọ̀ yẹn pé láti jẹ ẹjọ àbí jẹjẹ tẹ́ ti bímọ mo lọ́yẹ kí n ti wá kí yín mo ní àmọ́ mo wá bẹ̀rẹ̀ sí sàlàyé ìgbára lọ́lọ́ mo ní èmi mo ní sẹ́mi ó yẹ kí n ti wá kí yín mo lówó tí fi repo sí mọ́tò mi ní ìní mo ní táyà mọ́tò mi ti tún wá bàjẹ́ bí mo ti ẹ̀rọ owó epo gan táyà mọ́tò ti bàjẹ́ ẹni tó dòkó wọ́n kàn ẹnìkan ògbà àfáà yìí sọ pé àwọn òru níbo síbo ẹ̀tọ́ ara ní débi pé lè rí ẹ̀rọ owó epo sí mọ́tò láti ọ̀dọ̀ yín síbi tẹ́tí ní ò jẹ́ kí n lè wá kí yín látijọ́ tẹ́tí bímọ ni mo fi nítọ̀ kí n rún gbogbo ẹ̀pọ̀ mú ni mo ló lè báyìí fẹ́yìn náà ẹgbára lọ́lọ́ ni o ìmọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn láti lè jẹ́ pé kí n fi gbé ìgbàgbọ́ sẹ́mi àwọn èèyàn àṣẹ mo pariwo àti tábàyìn náà bá irú mọ́tò wo ni mo fẹ́ ọ̀rọ̀ tí mo sọ nìyẹn o
tẹ́ ẹ bá sòdodo fẹ́ni tó bá ẹni tọ́lọ̀ ń bá lóore àkọ́kọ́ oore tọ́lọ̀ tó wá ṣe fẹ́mi láyé gbogbo yín ìmọ̀ ní promise and faith ẹnìkan bá promise mi èmi èrí rò tó bá fẹ́ nísinmi ẹnìkan promise yẹ kò fún ọ ẹnìkan ọkọ̀ọ̀kọ̀ gbà pé bọ́lọ̀ ń bá lóore rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́mọ tí ó àmọ́ pé kìnnì kan mo gbọ́dọ̀ wí awẹ́ dànù mo gbọ́dọ̀ ṣe ẹ̀yọ́nú ó dàbí pé wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ mi ni bí bá ti bá mi ṣàdéhùn kò ní mú ṣẹ bá ti ṣe kìnnì kan ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ kìyà ni mo sọ níjọ́ náà ká ní mo wá dé mọ́ra òsì ń ta mí òsì tí ń ta mí náà ni mo fi ṣe wá sí ẹ̀yin náà téèyàn bá wá bá yín ẹ̀yin náà fọ̀rọ̀ gbésí ayé yín pé ẹ má kánjú àwa tẹ́ wá bá yín náà àwa náà dé ọlọ́run ní kọ́lọ́run ní gbogbo nǹkan dàbí nǹkan ọlọ́run ní fara ni wá ẹ gbára lọ́lọ́run ẹ má káàkiri ẹ wà ní kọ́dà àwọn àgbà ni wọ́n di lọ́wọ́ àwọn yẹn àfà aburú tẹ́ ẹ ṣe ọmọ pọ̀ كنت خير أمة خرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ẹgbẹ́ra lọ́lọ́run tẹ́ ẹ bá sọ òdodo fáwọn tí wọ́n bá ìṣòro kan wá tẹ́ ẹ bá mi ò sì rò pé lọ́jà kankan tẹ́ ń ta èyí oyin lásán gan ẹ̀ nílẹ̀ tẹ́ ẹ lè tà fáwọn èèyàn ẹ̀ tó yín ẹ̀ légbò pọ́n hàn ẹ̀ lépo àgánwọ́lẹ̀ ẹ̀ ní egbò làwálé ẹ̀ ta kankan lẹ́yìn pé ẹ máa retí pé kí wọ́n ṣàkóso wọn wá ìlànà yìí jẹ́ lànà kan gbòógì tẹ́ ẹ fi ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di káfíìrì nílẹ̀ Yorùbá aburú yín ló sì lékè ńkà àwọn ẹlẹ́kọ̀ọ́ sì ní kún kayfa ma shita innahu la azukarami kún kayfa ma shita innahu la azukarami wa ma alayka iza asnabta min basi إلا سنتين فلا تقربهما أبدا الشرك بالله والإضرار بالناس الشرك بالله والإضرار بالناس wọ́n ní kún kayfa ma shita bó ti wọ́n ní ọ sáyé rẹ̀ mọ́ gbá àwọn èèyàn lójú mọ́ parọ́ bọ́wọ́ bá tẹ̀ ọ́ tiẹ̀ ní ọ̀dà máa ṣe sìná kún kayfa ma shita sọ̀rọ̀ rẹ̀ bó bá ti wù ẹ́ máa ṣe sìná bárùn bá dé tiẹ̀ ní ọ̀dà wọ́n ní ọmọ mutí máa tẹra mọ́ bí sọ̀rọ̀ rẹ̀ bá dé tiẹ̀ ní ọ̀dà inna Allaha zu karami alápọ̀nlé lọ́lọ́run ò lè gba ìyá rẹ̀ dànù wa ma alayka iza asnabta min basi tọba wá sa ìdá tọba ṣẹ lọ́hun kí lọ́nà àbáyọ ẹ́ má jákà lórí aburú tó ti ṣe pọ́lọ̀ wọn lè gbà túbà rẹ̀ jáwọ́ ń bẹ̀ ronúpìwàdà ibi ọba bá nǹkan jẹ́ dé gbìyànjú ọtún ṣe débẹ̀ gbìyànjú kọ́ tún ṣe débẹ̀ kò sẹ́ni tí wáyé tí ò ní má kù síbì kan àmọ́ àwọn afáà wá ní illa sinatayni fala taqrabuhuma abadan bó ti wọ́ sórí ibú tó nǹkan méjì lọ gbọ́dọ̀ ṣe láyé ọ gbọ́dọ̀ ṣe rédèrèdè ṣe nǹkan méjì o illa sinatayni fala taqrabuhuma abadan bó bá ń jalè tó bá tì ọ́ ìwọ lójú ó tì àmọ́ má ṣe nǹkan méjì o ashiriku billahi wal-idraru bin-nasi ashiriku billahi wal-idraru bin-nasi ashiriku billahi ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ò gbọdọ̀ dé díẹ̀ bọ́nà ó ti là bọ́nà ó ti ṣe báyìí ó ti gba tèmi bí gbogbo nǹkan ó ti gbèrú sókè Ọlọ́run ni ọba dúà ni ọmọ ṣe báyìí sẹ̀kan bá ń ṣe ọ́ bí nǹkan kan bá rọ́lù ọ́ tálàáfíà rẹ fẹ́ di fíofíó lóògùn sí padà sójú ọ̀nà padà máa ṣẹ̀sìn rẹ lọ. ashiriku billahi wal-idraru bin-nasi
má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ó sì gbọ́dọ̀ kìbànújẹ́ bọnú ìgbésí ayé ẹlòmíì má pa àyàn lẹ́kún má rí nǹkan mọ́lẹ̀ sílé tí ń kọ́ lọ́wọ́ bí ó bá rí ikọ́ mọ́ àìmọye èèyàn lẹ́rìí nǹkan mọ́lẹ̀ síbi ilé tí ń kọ́ kọ́mọ́ bá rí ikọ́ yóò ṣalátakò ìnira ó wọnú ayé ẹ̀ ọ̀nà rẹ̀ ò ní lọ síwájú mọ́ ìlọsíwájú tí ó bá wá lọ síwájú mọ́ ayé ọmọ rẹ̀ lè bàjẹ́ bẹ̀ kò ní rí wọn tó ń skul mọ́ kò ní rówó mọ́ bí wọ́n bá lérò pé ilé lọ fẹ́ kó rí kọ́ mọ́ àlìjànú a máa ṣiṣẹ́ kọjá bẹ́ẹ̀ bọ́bá bayé ẹ̀jẹ̀ tí gbèsè ayé rẹ̀ fọ́ tó bàjẹ́ tọ́mọ rẹ̀ tí ọ̀rọ̀ mọ́ tọ́ báwo ni wọ́n náà ṣe tọ́ fi ní sunkún gbẹ̀yìn ayé ẹ̀ ọkàn kan mọ́gi fún yàn ọ̀rí mọ́lẹ̀ fún ọ̀sọ́ sódò láníyàn wípé kò ọ̀fẹ́ kígbà bọ́ lọ́wọ́ ẹ̀ tígbà bá bọ́ lọ́wọ́ ẹ̀ rántí iye àwọn èèyàn tí bànújẹ́ wọnú ayé wọn kò ní rọ́kọ sí mọ́ kò ní rí bàbá ọmọ ẹ̀ sí mọ́ kò ní rẹ́bí tọ́jú mọ́ ọ̀gá ni lẹ́nu iṣẹ́ ọwá lọ́bì kan ní kí wọ́n ṣe kí wọ́n yọ níṣẹ́ rántí pé tí wọ́n bá yọ tí ẹnìkan kọ́ bàjẹ́ àwọn tí ń jẹun lára rẹ̀ tí wọ́n náà bàjẹ́ pẹ̀lú ẹ̀ má gbàgbé tó bá dédúlẹ̀ nìkan pọ̀ fẹ́ kí gbèsè ayé rẹ̀ ó bàjẹ́ pọ̀ ọ̀rẹ́ yín ẹ̀ rántí àwọn tán benefit lára ẹ̀ táyé rẹ̀ bá bàjẹ́ tán tí ẹnìkan ni wọ́n rò pọ̀ bàjẹ́ ọba tọmọ ẹ̀ jẹ́ mọ́ ọba tíyàwó rẹ̀ jẹ́ tó bá jẹ́ póbìnrin náà lọ bá ṣe wípé ọ̀fẹ́ kó rílé ọkọ gbé ọ̀fẹ́ kó wọn àtọkọ rẹ̀ ọjà kí wọ́n túká lọ bá ṣàfìrákù ọlọ́lé aláàfáà ọlọ́lé babaláwo wọ́n ní ọmọ oko ẹ̀ wá wọ́n ní ọmọ ẹsẹ̀ bàtà ẹ̀ wá wọ́n ní ọlọ́lé gbòmọ́ bí àrò wọ́n ní lóhun àtọkọ ẹ̀ bá jà lóòótọ́ má jẹ́ ń tàn ọ́ tẹ́ ẹ bá ṣàṣìyàn tó bá fi lé ọkọ kan lẹ̀ yìí máa ń fàdíwọ́ kó tó rọ́kọ̀ míì yóò máa má mọ̀ bọ́ ni tọ́lá nìjànú wọn ṣiṣẹ́ kọjá àbí tẹ́ ẹ ràn lójó jásí pé aṣíríkù billahi wal idraru bin nasi má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run má sì kìbànújẹ́ bọnú ìgbésí ayé ẹlòmíì nǹkan méjì lọ sí pọ̀ tó bá mú oko ẹnìkan lọ́bì kan pọ̀ fẹ́ kí wọ́n bá gbàgbà lọ́wọ́ ẹ̀ ó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tó wá ṣèkà gbìyànjú bọ́ ti jẹ́ ní ire tọ́jú olódodo tọ́jú ẹni tó bọ́lọ́wọ́n bá dúró tí wọ́n gan mọ̀ wípé àyíbá rìn ẹ̀dẹ́ ìrìn kórí ọmọ mèdè àmọ́ pé ọ ní kinní kan tó fi ń dẹbọ pẹ̀lú Ọlọ́run pọ̀ bàbá kò ní kọ̀là tó dán o ẹ wá wo ní tá à ń pè àwọn àfáà sí tẹ́ẹ̀fì mọ̀ wípé ìròrí wọn ọ̀tọ̀ ìròrí ẹ̀sìn ọ̀tọ̀ mo upload fídíò mi kan ní orí Facebook orí YouTube ní èní àfáà kan fídíò yẹn ni mo ní ẹ bá mi share o fídíò yẹn ni mo ní aburú àwọn lẹ́kùlẹ́ja nílẹ̀ Yorùbá mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti tó bí lọ́sẹ̀ níbi ọ̀sẹ̀ kan báyìí máa upload ẹ̀ lórí YouTube láàárọ̀ ẹni gbogbo ẹni tó kọ́kọ́ àtáàkì mi ń bẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Akeem Abayomi ẹ wò kàràbà ní ti mọ́ fó sàn pé mùsùlùmí lélẹ́yìí ẹ wo orúgbọ̀n àáfàá gan ni ọ̀sùnmọ́ bẹ́ẹ̀ mo ní aburú àwọn lẹ́kùlẹ́ja mi ìdápẹ́ ní kankan mo lẹ́yìn lẹ́kùlẹ́ja ntẹ́ ń tà ọ̀tọ̀ ní ntẹ́ lẹ́ ń tà ọ̀tọ̀ ní ntẹ́ ń tà ẹ máa ta ewé egbò tá a lè lò fún nǹkan òwòsàn àmọ́ gbogbo eré ìnàkí eré kíní ìmọ̀sá mọ́mọ́ràn wa ó wá ní fọ́lọ́ ń sọ ṣéwọ ni ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run sọ fún wa ká gbọ́ aburú tó wà lọ́wọ́ ẹ̀ gan ó ju ti gbogbo bàbá dáadáa yín ó ju ti gbogbo bàbá dáadáa yín ò jẹ́ bẹ̀rù bóyá ó ní ó ju ti àwọn bàbá ńlá bàbá yín bí kan ó ní aburú tó wà lọ́wọ́ kò rí Yorùbá yẹn kan kọ gan ó ní ó ju ti gbogbo bí ẹ̀dá lọ sá ó ní ọjẹ́ bẹ̀rù ọjọ́ alẹ́ rẹ̀ mo wá kọ́mẹ̀ntì padà pé irú aburú wo lọ màmá mi ó wá ní ìwọ tí ó dá tó ń ṣe àfọ̀mọ́ ara ẹ̀ fúnra búra fún gbogbo ayé pé o kì í ṣe ògùn o fi súnà bojú fọ́lọ́run sọ ọ̀jẹ̀ bẹ̀rù Ọlọ́run kò rí Yorùbá yẹn kọ dáadáa
ẹ wo ntí èmi sọ̀rọ̀ nípa àwọn lẹ́kùnlẹ́jà ó wá ní fọlọ́n sọ búra nítorí fẹ́ sọ náà ni pé kí n búra lórúkọ Ọlọ́run pé mi ò máa so oògùn mo wá ní èmi kì í ṣe oògùn tajà ẹ̀yọ́nú ayé àgbélépọ̀ta mo tẹ̀ ní irú oògùn wo kò rí sí fọ̀ ó tún wá ní mo ní kó búra fún gbogbo ayé pé o kì í ṣe oògùn mo wá ní ẹnìkan ìkan chékì aláwìyé ọ̀dà ìpá àwọn ará Kútọ̀nù ni ó wá ní ṣé o kì í ṣe oògùn ìwòsàn ẹ̀mí spiritual issue à ń ṣe Islam ò takò ẹni tá lè jẹ́ ló bá kọlù ògùn ẹwà ó ní ta ló dá lọ́dọ̀ Ọlọ́run ṣé èmi àbí ẹ̀yin onísúnà ni èmi mọ̀ sí èmi sì ń ṣe Súfì Yorùbá yẹn o nǹkan kọ̀kọ̀ tí èmi ń ṣe nìyẹn ẹ̀yin náà ẹ sọ kókọ yín ká gbọ́ Ọlọ́run ló ní gbogbo in tó mì ní wípé bá àti sọ fáwọn èèyàn pé ká má ṣẹbọ mọ́hun ó ní kí n jáde kí n búra pé mi kì í ṣoògùn ìṣòro tán ní wípé wọ́n gbà wípé èèyàn ò lè pé èèyàn ń tara ayé ni tẹ́ ẹ̀ bá sọ fún ẹ pé ẹ máa ń ṣe ẹ̀yọ́nú ayé ẹ máa ń ṣoògùn tajà ẹ gbára lọ́lọ́run oògùn tó bá wà níbàámu sẹ́sìn tí ń bá ń ṣe ọ́ ni ọlọ́ọ̀gùn sí àmọ́ pé yín mo fẹ́ kí ọjà mi máa yá mo pé kí n búra bí mi bá ṣoògùn. Okay. Tí n bá ń ṣoògùn àáfà ọ̀nà tá àáfà fi lè rọ́jà tà náà ni pé káàfà mọ kọ́mọ kọ̀ndẹ́mù oògùn pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tí bá ti wá sọ pé kò sí ok èyí tí bá wá ń lò síra mi àwọn onímọ̀ àtajà fún mo ti jáde public mo ní kò sí ti ń jẹ́ oògùn tajà oògùn ẹ̀yọ́nú ayé àwúre kinní kan àgbélépọ̀tá mo fẹ́ lé obìnrin kan lọ mo fẹ́ kó obìnrin kan gba tèmi kò sí ìtọ́jọ́ mélòó nínú ẹ̀sìn Islam ókè mi wá jà àfà yìí wọ́n á ń wẹsẹ̀ ń pé kéde bá máa tà àwọn onímọ̀ kí ni wọ́n máa bá wa ọ̀nà tí sì máa bí owó jù náà ní àwọn ọ̀nà wọ̀nyí torí pé yóò bó ti jọ́kọ́ yóò pé owó lè yẹ fi wówó àti rí owó kan bí wọ́n gbé ẹni tẹ́ bá tọ́jú tọ́nà bá ní orí ó mọ̀ rẹ̀ pé alhamdulillah mo dúpẹ́ mo tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà oògùn tí mo lò mo sì lálàáfíà oògùn tó máa ń bí owó tẹ́ ẹ bá sóògùn tajà fún yẹn kọjá àti òun tó máa tà yín ti kọ́kọ́ jèrè torí pé ẹ ti kọ́kọ́ gbowó lọ́wọ́ ẹ̀. ìkan náà bá tó kọ́mẹ̀ntì gbogbo àwọn tán kọ́mẹ̀ntì tán against pósì tẹ́ ẹ bá pósì kìíní kankan tó against ẹ bọ àwọn tí ó kọ́kọ́ àtàkì mùsùlùmí náà ni wọ́n máa jẹ. ìkan náà tún ní Muhammadu Jamiu ló náà ti ń jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run ìkàràbà ní túnbà ó ní fọlọ́run sọ tó jẹ́ wípé owó ni wọ́n ń wá àti star lọ́dọ̀ Saheed Shittu fọlọ́run sọ tó jẹ́ pé owó ni wọ́n ń wá fọlọ́run sọ tó jẹ́ pé owó ni wọ́n ń wá àti star lọ́dọ̀ Saheed Shittu orúkọ ẹni Muhammadu Jamiu fídíò tí fi ń kọ́mẹ́ǹtì yìí fídíò yẹn ni mo fi sọ pé ẹ̀yin aláburú làwọn lẹ́kùlẹ́jà kọ́mẹ́ǹtì pọ̀ bẹ́ẹ̀ tá máa ń kọ́mẹ́ǹtì tá a bá ń ṣàlàyé nípa ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ẹbọ Ọlọ́run ọba dúró wọ́n máa àtàkì yín pé ìwọ náà búra bí wọn náà ìbá sóògùn àwọn náà ń sóògùn o ní tí wọ́n mì nípa àwọn ò ní gbà ṣé solúsẹ̀ máa wá báyìí eléyìí nísìnyí eléyìí tó péré ní Akeem Abayomi ò ní nísìnyí irun gbọ̀n ló gbà fún Karabani yìí ǹjẹ́ a rí dáadáa Akeem Abayomi òun ló ní kí n búra tèmi bá sóògùn oògùn tẹ kírú àwọn eléyìí tí wọ́n jáde ní jáde mùsùlùmí a máa rí àwọn abọ̀rìṣà kan máa àtáàkì wa mọ́ àfi kẹ́ máa ráwọn mùsùlùmí tí wọ́n máa àtáàkì yín látara wípé ẹ̀sìn àwọn òsì á ní sóògùn ok mo tó wà ní pòsíṣàn pé mo ń ṣàlàyé pé oògùn eléyìí ni ọ̀bẹ sì mu mo tún wá ń ṣàlàyé dípìlẹ̀ dé pé eléyìí ló ṣe dédé ẹ̀sìn wa ok n tí bá ń ṣe ọ́
on làlàkàlà kíní kan ṣe solution ní the right way rẹ̀ ó kọjá pé nǹkan wá nǹkan condemn yìí máa fi alternative lẹ̀ pé okay o ṣé nǹkan ọmọ sàwọn èèyàn ni tá ní nǹkan ọmọ ṣe ẹ mọ̀ ṣe o jásàkùn ìyàwó yìí ní ṣé Saheed Shittu ní ń pè ní ó ní fọlọ́run sọ tó jẹ́ wípé owó ni wọ́n ń wá àti star lọ́dọ̀ Saheed ìṣòro tẹ́ ní náà nù ìṣòro tẹ́ ní náà lówó Sheikh àbúrò ìmọ̀ àbísọ̀ ọlọ́run bá ń wà pẹ̀lú wọn mi ò wo fídíò wọn o mi ò wo fídíò wọn àmọ́ mo ṣalábàápàdé kan sí méjì èyí tó fi lọ interview ìkànnà àwọn àgbà àfáà ní máàdì tí wọ́n ń béèrè nípa àfáà former pastor kan báyìí mo wá bí ìṣe wọn fídíò yàwọn kí kọ́mẹ́ǹtì àbúrò yìí mọ̀ òsì bẹ̀rù ọlọ́run ọwá ń gbógun ti súfí nítorí owó Sáúdí ṣé owó Sáúdí náà ló wá fẹ́ sọ ọ́dún kíní kan mẹ́ta wá ìtòbi já sí pé téèyàn bá ń sọ òdodo fún yín ibi téèyàn mọ̀ kí rẹ̀ mọ́nà ni pé iṣẹ́ owó ní ń ṣe ṣé torí owó Sáúdí wá ìtí ẹ̀yin ń ṣe súfí tí wọ́n máa ń sanwó fún yín láti Senegal ìjọ ní súfí ti yín ṣé wọ́n ń sanwó fún yín láti Sudan wá ìtòbi já sí pé gbogbo ẹni tí bá ti wá ń sọ òdodo iṣẹ́ owó tí Sáúdí ń san fún owó kan ní Sáúdí ń retí lọ́dọ̀ Sáúdí ní fi ń sọ òdodo èyí táwọn náà ń sọ yìí nísìn wọ́n bìí fún pé yìí táwọn fi ń sọ star là ń wá ń wówó torí pé táwọn bá máa sọ yẹn èrò ẹ̀mí wọn náà ni pé gbogbo ń tẹ̀ bá ti ń sọ láyé o kí lẹ fẹ́ ká sí ẹ̀yin tẹ́lẹ̀ ń takù wa gan ẹ máa gbére ẹni dìnnà lọ́wọ́ o ẹ ṣe kíní kan ò níjọ ojúmọ́ ẹ sì máa sọ pé èsè ń bára níjọ ni mo wá tí máa sọ pé ní ẹ wò á ní tírípù kẹta fẹ́ lọ o ìrìn àjò kan ti wá délẹ̀ báyìí o gbogbo ẹ̀yin ọyá ẹ máa ṣàánú wa o níjọ ni mo ń display àkáǹtì báyìí ẹ̀yin tẹ́ ẹ máa display àkáǹtì ẹ máa ní dojoojúmọ́ ẹ máa bú àlùsùnà ẹ máa gbógun tẹ̀sí ẹ sì máa display àkáǹtì pé káwọn èèyàn máa bá yín fowó sí àwa mo dẹ̀ tún ní ìmọ̀ ni mo gbìyànjú díẹ̀ torí mo mọ ń tán pè ń jálàbí. Ní display account ẹ tún máa wá padà lórí pé ìyẹn owó náà ń wá star náà ń wá wọ́n ń wówó ni wọ́n ń wá kíníkan ni wọ́n ń wá kíníkan ni kí lẹ fẹ́ kà sí. ẹ lè yọnu sí wa pàápàá jùlọ èmi ẹ lè gba tèmi láyé ìtẹ́ fi lè gba tèmi náà ni pé kẹ padà gbọ́ pé tọ́ wọ́n ní bọ́lá ọ̀sán ti wá ó ti jáde láyé lónìí báyìí tọkọtán ṣé tí mo bá wá kú òní ọ̀jẹ̀ lẹ́kùn ọ̀la rẹ tí ó fi sí òun ni wọ́n fi débi tán lọ. àna ọlọ́run ní fàwọn àtìyẹlẹ̀ aláburú ni àwọn mùsùlùmí aburú tí wọ́n ló pọ̀ jù nílẹ̀ Yorùbá episode 1 sí lélẹ́yìí ìmọ̀ wá pè wá sákèésí níbi apá kejì insha Allah láìpẹ́ jọjọ bóyá lọ́la bóyá ó lè jẹ́ ní ọwọ́ alẹ́ ìnínà àtàwọn àti ọlọ́mọsàmọ́ wa dó lórí dáadáa gbogbo tí bá ń ṣe wá solúsàn rẹ̀ ti wà nínú ẹ̀sìn báyà rẹ̀ bá ń já bẹ́rù bá ń bà ọ́ bọ́ bá ń lálàkàlà bó bá dàbí wípé gbígbèsè ayé tọrọ ọrùn àfi kọ́ sá máa bẹ pẹ̀lú ìpáyín kékeré ní ojúmọ́ kí ló wá dé nínú àdúrà tí máa kó èèyàn yọ nínú dààmú tẹramọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin tẹramọ́ dáadáa ẹ máa ṣe ládùúà gbára lọ́lọ́run má ní bìlífù lórí pé àwọn kan ń ṣe kinní kan àwọn kan ń wẹsẹ̀ bìsàbìsà ọ̀sẹ̀ tí ń mí èèyàn ò ní wu ẹrú ẹ̀ kọ́ láti bọ̀ tán rí àwọn tí wọ́n wù ẹ̀ lánàá dáa gbogbo àwọn ọmọ kéékèèké tí mi ò tí wọ 30 years mi ò tí ju 25 years àwọn wẹsẹ̀ ni àwọn ṣe kinní kan ni ẹ jẹ́ wọn máa lò lójú yín báyìí náà ni ó ṣe torí pé ẹ lè kìbànújẹ́ bọnú ìgbésí ayé àwọn kan ò lè lò pé Ọlọ́run ì ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ì ṣe bẹ́ẹ̀. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú wọn Ọlọ́run ní wọn ní ṣoríire ló fi já sí pé gbogbo ọ̀nà tí ó bá ti ní ìlànà ẹ̀sìn nínú láti pé lọ ọdọ́gbọ́n sí tó fi gòkè ọjà bọ́gbẹ̀yìn ni àfi tọ́gbọ̀n bá jẹ́ ìtọ́bẹ̀sẹ̀ wa mọ́lókù àmọ́ pé ọgbọ́n pé ọní kinní kan ọní bàbá kan lọ́bọ̀ ṣe bìkan lọ ṣe kinní kan sí lọ fi jàwọn èèyàn lọ fi làdìjà ló fi wọnú ẹ̀mí wọn náà fi gba tiẹ̀ ń túláàsì Ọlọ́run ó mú ọgbẹ̀yìn àánú Ọlọ́run ní fi wálẹ̀ o. Brother yìí ń kọ́mẹ́ǹtì látẹ̀kan mò ń rí Ọlọ́run ní aláforíjì wọ́n ní mùsùlùmí làwọn my name Mutair
Odò àbúrò bàbá ni tó jẹ́ mi tó jẹ́ Christian ni mo gbé, mashallah. Orúkọ yín nígbà tó ní mo sáà rí Matthew Ògúnjọbí, bóun ni Matthew ṣe máa wá lè máa wá jẹ́ Mutahiru, orúkọ tó sì dalẹ̀ ń jẹ́ kọ́rẹ̀ ń bá Ànábì sallallahu alaihi wasallam tó kọ ni. Alámà mi Ọlọ́run kó wà pẹ̀lú wa, Ọlọ́run ó yà fi wa. Tí n bá kàn sí program lọ́wọ́ ẹ má máa divite, ẹ má máa fi kọ́mẹ́ǹtì, kì í ṣe gbogbo gbà ó èmi ò sí lórí mídíà láti máa àtàkì pé ẹ máa fẹ́ nìkan lé sí o. Mi ò ní tó bá èmi débi nígbà èèyàn nìkan ló kàn ti sọ fún mi ni pé bóyá èmi àtẹnìkan àjọṣepọ̀ kò mi ò ń ṣe tèmi ní o. Ní tí ò bá yìí ti jọ mẹ́sìn bá ti mọ̀ pé tí n bá ṣe yìí ní gbaládá tó bá kú lórí ẹ̀ tèmi bá mi nìyẹn mi è ṣe o. Tó bá ń pò àtẹnìkan bá wá níjà tó máa fẹ́ máa fún lésì tí ọ̀rẹ́jọ́ máa fi ṣe fracas tẹ́jọ́ máa búra yín wàhálà yé bọ́lọ́mọ yín, àmọ́ pé bóyá ẹnìkan lòun ti bẹ ẹnìkan ní òun ti ṣe kíní kan èmi nígbà tí yìí ní ẹ mọ tí n bá ti ń sọ̀rọ̀ tẹ bá fẹ́ comment ẹ rú dáadáa pé tó bá ti mọ̀ pé ò ní nǹkan kan tí ẹ lè sọ tó lè jẹ́ nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má comment, ó ti yé báyẹn mo rọ̀ yín bẹ́ẹ̀ ẹ má kọ pàtàkì pé bóyá tẹ bá ti máa ń tẹ́ sọ kéèyàn ó sì dákẹ́. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Afẹ́fẹ́ pè wọlé ni. Náà, alámà mi. Tọ́ra níbi eré lèmi náà, tí o bá ti dábàá rí èèyàn tó bá fẹ́ pè wọlé o láàrin ìṣẹ́jú kan, bọ̀ tí o bá ti sí. Níbi eré lèmi náà, tí o bá ti dábàá rí èèyàn tó bá fẹ́ pè wọlé o láàrin ìṣẹ́jú kan, bọ̀ tí o bá ti sí.